Hello ẹ̀yin èèyàn mi, la bá tún rí mi gbọ́ o. Wọ́n ní ìyá onífá pẹ̀lú bọ́lọ́run ṣe ń lò tó. Wọ́n ní pẹ̀lú agbára tí Ọlọ́run fi jíǹkẹ́ ẹ̀, tó máa sòótọ́, tó máa ṣe gbogbo ẹ̀ tí ìṣẹ́ni tó ń parọ́ gẹ́gẹ́ bí a ṣe gbọ́ nínú íńtánẹ́ẹ̀tì. Pé ìyá onífá ń parọ́ o, ó lóòótọ́ ni o, oníkíní ni o. Pé ìyá onífá ní láti 60 years. Ìgbà tó ń wà 60 years, òun wà 60 years of age ní kábíyèsí dé orí oyè. Òun wà 60 years of age ní kábíyèsí dé orí oyè tó fi ń jọba. So ká wá calculate ẹ̀ di ìsìn, ṣé mo ní pé ó ti ń lọ bí 70 years àbí 71 torí kábíyèsí ti ṣe coronation 10 years, coronation 11 years ló ń lọ yìí. Ká wá fi kún ìgbà tí ìyá onífá wà ní 70 years. So tó wà ní 60 years mọ́ 11 years, ó máa jẹ́ 71 àbí 70 to 71 ṣá. So ẹ bá calculate ẹ̀ bẹ́ẹ̀ yẹn. So nǹkan tá a fẹ́ mú jáde ni pé wọ́n ní ìyá onífá sọ wípé òun lọ ṣe sacrifice. Ṣé sacrifice ni àbí báwo náà ṣe máa ń sọ? Ó lọ ṣe ètùtù. Wọ́n ní ó lọ ṣe ètùtù ní iwájú shrine. Wọ́n ní ètùtù ìyá onífá pé wọ́n reject ètùtù ẹ̀. Ìyá onífá reject ètùtù. Irú nǹkan báyìí ò ṣẹlẹ̀ rí láti ìgbà tóun ti wà lórí oyè o, tóun ti gba ipò yìí, tóun ti ń ṣe iṣẹ́ yìí o. Àwọn kíní wọ́n reject sacrifice òun. Kí ni gbogbo eléyìí? Wọ́n ní kó lọ sọ fún kó padà pé wọ́n ò ní gba kíní ẹ̀. Ó ní wọ́n á tún wá béèrè pé kí ló dé, kí lẹ̀ ṣẹ̀ òun. Wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣé rí ìjọba kábíyèsí tí gbogbo yín jọ wà nínú ààfin. Wọ́n ní ìjọba yẹn ò yé àwọn, kábíyèsí ò dẹ̀ ń rí. Kábíyèsí dẹ̀ mọ̀. Wọ́n ní ìyá onífá ò dẹ̀ ń rí, ó sọ̀rọ̀, ó ṣe. Wọ́n ní kí ni báwo ló ṣe fẹ́ sọ̀rọ̀? Báwo ló ṣe fẹ́, kí lòun tún fẹ́ rí? Wọ́n ní àjẹ́ wà nínú àwọn concubines tí kábíyèsí lọ gbé sí ààfin. Kábíyèsí lọ gbé àwọn nǹkan tí ó jẹ́ èèwọ̀ sí ààfin. Àwọn ò dẹ̀ fẹ́ jẹ nǹkan tó jẹ́ èèwọ̀. Bó ṣẹ̀ṣẹ̀ hàn sóhun yẹn, wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ fún ìyá onífá pé títorí ẹ pé inú ń bí àwọn alálẹ̀ àbí àwọn òrìṣà wọn ṣá. Wọ́n ní inú ń bí wọn, àwọn gods wọn, pé wọ́n ní àwọn ò lè gba ètùtù ìyá onífá. Àfi kí ó lọ ṣe àtúnṣe, kó lọ wádìí wò, kó sọ fún kábíyèsí. Àwọn tó gbé sí ààfin pé inú ń bí wọn. Inú ń bí àwọn òrìṣà wọn pé àwọn tí kábíyèsí lọ gbé sáàfin pé àjẹ́ pọ́nbélé ni ó lọ gbé sáàfin tó dẹ̀ ń da ààfin rú, pé láti ìgbà tí kábíyèsí ti fẹ́ ìyàwó 7 sínú ààfin tó dẹ̀ jẹ́ pé àjẹ́ pọ́nbélé wà nínú wọn. Pé wọ́n fẹ́ initiate kábíyèsí sínú ẹgbẹ́ wọn. Pé ṣùgbọ́n wọn ò lè ever initiate kábíyèsí torí orí kábíyèsí ò tẹ̀ lè gbà wọlé. Gbogbo nǹkan tó surround kábíyèsí pé ó ju gbogbo agbára wọn lọ. Pé therefore wá sí ọ̀dọ̀ kábíyèsí. Inú bí dé ọ̀dọ̀ kábíyèsí. Kí ló dé ìyá onífá? Ojú yín mà kọ́rẹ́ lọ́wọ́. Báwo ló ṣe jẹ́? Kábíyèsí ni ìyá onífá ní kábíyèsí òun bínú. Àtìgbà tóun ti wà lórí oyè yìí, tóun ti wà ní iṣẹ́ yìí, tó ti ń bá gbogbo àwọn kábíyèsí gbogbo àwọn tóun ti ń bá ṣiṣẹ́ títí tó fi wá kan ti kábíyèsí Ọọ̀ni pé kò bu òun lọ́wọ́ rí. Bóun ṣe ń ta bẹ́ẹ̀ náà ló ń dún, ó ṣe ta ló ń gbà. Pé ṣùgbọ́n èyí tóun wá ṣe àtìgbà ọ̀dọ̀ ti kábíyèsí, àsìkò ti kábíyèsí, gbogbo nǹkan tóun kàn ń ṣe, bóun kàn with force with kíní complain. Àwọn èèyàn kàn complain, àwọn alálẹ̀ kàn complain pé léyìí pé ètùtù yẹn wọ́n ní wọn ò ní gbà mọ́ lọ́wọ́ ẹ̀. Bóun wá bẹ̀rẹ̀ sí ní òun wá ń béèrè, wọ́n wá sọ fún òun pé báyìí.
kó lọ bá kábíyèsí pé nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. Pé obìnrin kan wà nù àwọn tí kábíyèsí àwọn àlè tí kábíyèsí kó jọ. Wọ́n nìkan nu wọn pé ó ní àmì agbára òkùnkùn àwọn cultist. Ó ní agbára cultist ni pé àmì yẹn wà lẹ́yìn ẹ̀ pé kàn ṣí ẹ̀yìn ẹ̀ pé ó wà ńbẹ̀. Pé so wọ́n ló ti try láti fi kábíyèsí wẹgbẹ́. Wọ́n try láti pé nǹkan tó ń ṣe nìyẹn. Wọ́n try láti fi kábíyèsí wẹgbẹ́ pé bẹ̀tẹ̀ orí kábíyèsí kò gbà àbọ̀dè. Lọ́ba ni ìyá Nífá ń sọ fún kábíyèsí pé kábíyèsí wọ́n níṣe ni kábíyèsí kàn bẹ̀rẹ̀ sí ní ìwárìrì pé kí ni ká ló ń tọ̀ wọ́n ló wà láàfin tí kábíyèsí àwọn tí kábíyèsí lélélélélé tó tún máa padà sáàfin pé agbára burúkú wà lọ́wọ́ wọn. Pé wọ́n ní kábíyèsí níta ló ń tọ̀ ni ìyá Nífá ń bẹ̀rẹ̀ sọ fún kábíyèsí pé ṣé kábíyèsí máa sọ pé òun ò mọ̀ pé ẹnìkan nú àwọn ìyàwó ẹ̀yẹn pé agbára òkùnkùn wà lẹ́yìn ẹ̀ pé àmì yẹn wà àmì court ó wà ní ẹ̀yìn kábíyèsí lóun ò mọ̀. Wọ́n ní báwo ló ṣe fẹ́ mọ̀. Wọ́n ní ni ìyá Nífá ní pé kán lọ pé Igbi wá. So Igbi yìí wà láàfin tá àti ẹ̀gbúrò ẹ̀ látijọ́ yìí àṣé ó fara pọ̀ bóyá ó tún ti padà wá. Ṣẹ́gun pé wọ́n lé wọn wọ́n ń padà wọ́n lé wọn wọ́n ń padà. Ṣẹ́gun pé kò dùn látijọ́ yìí. So bẹ̀tẹ̀ eléyìí tó tún wá tu fún náà ṣẹ̀ṣẹ̀ pé àṣé ó wà láàfin. Ṣe rí pé kábíyèsí Ọlọ́run ló máa deliver kábíyèsí wá o. Nǹkan tí kábíyèsí ń gbà láàfin yẹn pọ̀ ju tí ó jẹ́ pé kò hàn sí gbogbo àwa ará tá à ń gbọ́ ọpẹ́lọpẹ́ íńtánẹ́ẹ̀tì. Kábíyèsí Ọlọ́run ló máa deliver kábíyèsí o. Wọ́n náà ní kán lọ pé ìyá Nífá. Wọ́n ní ìyá Nífá ní kán lọ pé Igbi wá. Wọ́n dẹ̀ pé Igbi wá pé bí Igbi ṣe wá bá kábíyèsí àti ìyá Nífá. Bí ìyá Nífá ṣe ń béèrè lọ́wọ́ ẹ̀ pé wá. Wọ́n ní kò lè deny o. Wọ́n ní bí ìyá Nífá ṣe wá sọ pé Igbi ó wà ní kóòtù àbí ó ṣe kóòtù. Wọ́n ní ṣe ló ń wo kábíyèsí pakọ̀. Igbi jẹ́ ń wo ẹ̀yìn ẹ̀ àmì wà lẹ́yìn ẹ̀. Àwọn alálẹ̀ ló sọ pé kán lọ wo ẹ̀yìn ẹ̀ pé kóòtù Igbi wà nínú kóòtù àmì kóòtù àmì agbára òkùnkùn wà lẹ́yìn ẹ̀ tó dẹ̀ ń try láti ṣọṣẹ́ ní ààfin bá àṣírí ẹ̀ ti tú. Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Wọ́n ní Igbi kan dáhùn pé bẹ́ẹ̀ ni. Wọ́n ní kábíyèsí fẹ́ẹ́ lè tọ̀ sára fẹ́ẹ́ lè yàgbẹ́ pé wọ́n lè rù bà kábíyèsí. Igbi tó ní àmì kóòtù ni kọ́tìsì ni ṣé kábíyèsí fẹ́ máa bẹ̀rẹ̀ pé ṣé kọ́tìsì ni ṣé gbogbo fìrífìrí tí kábíyèsí ń rí lára wọn ìkan ọ̀jọ̀ mọ́ ìtọ́jú kóòtù gan wọ́n wà nù ẹ̀. Torí ẹ̀ la ṣe ní kábíyèsí wá ní the deliverance kábíyèsí ní the deliverance ó máa ṣe. Ṣé kábíyèsí ṣe fẹ́ mọ̀ pé ètò wà lára Igbi kò ju kóòtù lọ ó ju kóòtù lọ náà. So wọ́n ní kábíyèsí wá sọ pé wọ́n ní jìnnìjìnnì bá kábíyèsí pé so ìyẹn pé ìwọ ọmọbìnrin wà nù kóòtù. Wọ́n ní kò lè sọ pé no because ìyá Nífá ti mú ó ti set up kíní ló ń jẹ kíní tó máa ń mú dání ọ̀pá àṣẹ wọn ló ti mú dání pé kò lè sọ pé òun ṣe torí tó ń pé irọ́ ni pé tó bá lè sọ pé irọ́ ni pé ó máa mú kíní staff authority yẹn pé ó máa fi bà ó máa kú dànù pé ó ti yà jẹ́wọ́ kíákíá. Wọ́n ní bí kábíyèsí ṣe wá mọ̀ pé àwọn tó gbé sí ààfin pé àwọn alálẹ̀ bínú pé wọn ò fẹ́ wọn. Bí kábíyèsí ṣe fẹ́ ṣe ń sìn bá ṣe gbọ́ ọmọ nìyẹn àti máa gbọ́ ìtókù bóyá kábíyèsí ó yìí máa fi àwọn kọ́tìsì sí ààfin. Ó mà dẹ̀ ṣe o bàbá Fárópọ̀ wọ́n sọ pé ó sọ so kábíyèsí ó ti kó wọ́n ní ó ti kó ẹyẹ ẹlẹ́dàpọ̀ mádìyà bí báwọn ṣe ń sọ òun lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí o. Ọlọ́run kó kábíyèsí yọ. Wọ́n ní Igbi wà ní kóòtù àmì kóòtù wà lẹ́yìn ẹ̀ o tó fẹ́ fi ṣọṣẹ́ ní ààfin. No wonder agbára tó ń lò yẹn pé báwọn ṣe jẹ́ nǹkan tó ń ṣe lè borí Naomi ní pé agbára tó supersede agbára ó
òun ni Naomi gbé dání. Nǹkan tí Naomi fi wà greater than them nìyẹn. Greater is he that in me that the one in the world. Òun ni nǹkan tí Naomi gbé sára. Ẹ rí pé Naomi ti suppress gbogbo wọn. Ó ti gbégbá orókè. Wọn ò lè borí. Olúwa ṣeun. Ẹjọ́ ẹ̀yin èèyàn ẹ bá wa share, kẹ́ bá like, kẹ́ bá fi tó kù sí comment section, kẹ́ lè bá subscribe. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí. Àwọn ní ká gbé bóòrùn yẹn wá sí gbọ́ wà kẹ́ tó gbọ́ tuntun tó tún ṣẹlẹ̀. Ẹ ṣé gan. Bye.